wàhálà Promax lélẹ́yìí fún MC Olúọmọ ẹ wá gbọ́ báwọn ọmọ onímọ́tò NURTW wọ́n ṣe ń fi ọ̀rọ̀ gún lára gan gidi tààrà tó ń yẹ̀yẹ́ láàrin gbogbo èrò níbi event kan tí wọ́n ṣe láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń kíra Tàfàṣégò ní kíkankíkan kódà wọ́n tún pe MC Olúọmọ gan ní olè such is life o ẹ̀yin èèyàn. Aside that, MC Olúọmọ ti padà acknowledge Tàfàṣégò ó dẹ̀ ti accept ẹ̀ gẹ́gẹ́ bí state chairman NURTW ní Lagos State. Nínú fọ́nrán ẹ̀ máa gbọ́ gbogbo bọ́rọ̀ yẹn ṣe lọ o. Ìyẹn wá ń confirm ẹ̀ fún wa wípé power ti shift hand kúrò lọ́wọ́ MC Olúọmọ when it comes to matter NURTW ní Lagos State. MC ò lẹ́nu bẹ̀ máa tọ́ọ̀lù torí nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ báwọn ọmọ ẹgbẹ́ yẹn bí wọ́n ṣe ń fohùn lẹ̀ fún MC gidi tí wọ́n ń fi ọ̀rọ̀ gún lára seriously bẹ́ẹ̀ MC Olúọmọ ò lè dún kò lè dún pínpín and Tàfàṣégò náà sì rèé ó ń enjoy moment yẹn kò caution àwọn Sego Nation supporters ẹ̀ ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn kí nǹkan tí mo sọ kó bàa lè yé gbogbo wa yékéyéké ẹ bá mi wo fídíò yìí náà. That's what we did in Kaduna. So let us have with the technical three. Those that we are providing their very. Let us have three in each local government three. Now. Ó ga ò ṣẹ́yìn èèyàn ti gbọ́ ṣe gbọ́ bọ́n ṣe ń fohùn lẹ̀ fún MC tó ń pè ní ọmọ olè tí wọ́n ń insult ẹ̀ gidi seriously ó ga anyway a ti ẹ̀dúpẹ́ pé ohun náà fi ń bára wọn jà this time around kò dàbí ti tẹ́lẹ̀ tán máa ti para wọn bí ẹdìyẹ lọ now gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan MC acknowledge Tàfàṣégò as the state chairman lójú gbogbo ayé níbi event tán ṣe yìí o ẹ jẹ́ ká wo fọ́nrán yẹn náà mò ń bọ̀. national progress ẹni tó lìdí àwọn chairman Lagos State now Alhaji Mustapha Sego. Ó ga o ẹgbọ́n tó ń pe MC Olúọmọ lójú gbogbo èrò wọ́n ń pè ní olè ó ti wá dójú ẹ̀ pátápátá fún MC Olúọmọ o ẹ̀dẹ̀ wo bá ṣe ń kíra Tàfàṣégò tó ń pariwo ségò àwọn èèyàn ọmọ èèyàn ẹ̀rù èèyàn bà mí obviously Tàfàṣégò lọ́pọ́n súnkàn báyìí ẹ wo ojú ayé ẹ wo bọ́n ṣe ń ṣojú ayé sí Tàfà bí wọ́n ṣe ń kíra MC Olúọmọ nígbà náà lọ́hùn náà nìyí o tí wọ́n máa pariwo MC Olúọmọ ló lè ṣe MC Olúọmọ ló lè ṣe MC Olúọmọ ni MC Olúọmọ dàtí. Ó ga o epo ẹ̀pá ti wá di ohun àìjírí fún wọn báyìí ẹ̀rù èèyàn bà mí o ẹ̀yin èèyàn ẹ̀rù èèyàn bà mí ó lọ́ ṣe sọ wípé gbogbo ipòkípò téèyàn bá wà láyé kó rọra máa tẹ̀lé torí ẹnu táyé fi sọ wípé adégún lónìí náà ni wọ́n padà fi sọ wípé adé ògún mọ́ lọ́la ọpọ́n ti sún kan Tàfá nìyẹn o ọ̀pọ̀n ti sún kúrò lọ́dọ̀ MC Olúọmọ it is well and this is to confirm fún gbogbo wa pé MC Olúọmọ finally ó ti accept Tàfàṣégò o kò ní choice mọ́ báyìí ó ti accept ẹ̀ ó dẹ̀ ti kéde ẹ̀ fún gbogbo ayé báyìí pé òun ni state chairman tó ń lead Lagos State NURTW therefore ká mọ̀ wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà mọ́ láàrin àwọn méjèèjì ó ti gbà kádàrá ó ti gbà fọ́lọ́hun àwọn èèyàn
Ọlọ́run á ṣàánú wa. Ẹ jẹ́ ká lọ ka kọ́mẹ́ǹtì kan sí méjì lábẹ́ fídíò yìí ká ṣe gbọ́ báwọn èèyàn ṣe ń react sí àwọn fọ́nrán yìí. One commenter Azarbet Casual only someone said ole when MC hold mic. Bẹ́ẹ̀ ni ò bá ṣe gbọ́ nìyẹn o. Wọ́n pariwo olè lé MC Olúọmọ láàrin gbogbo ayé ń bẹ̀ yẹn. Kàdẹ̀rẹ́ nìkan kan tó tẹ̀lé caution àwọn ọmọ boys yẹn pé kán má sọ bẹ́ẹ̀ mọ́. Ó ga o. Ipò ti súnkò lọ́wọ́ MC nìyẹn o. Ojú ayé ṣe rí nìyẹn. Kọ́lọ́run ó ṣàánú. Another commenter Rafiu Adeola òun náà ní why shouting ole? Tọ̀ kò yé wa ò bá ṣe gbọ́ tán ṣe ń ṣáùtì ẹ̀ náà nìyẹn o. Tàfá ò sì caution àwọn boys ẹ̀ wípé kán má sọ bẹ́ẹ̀ mọ́, it is well. Mọ̀kànmọ̀kàn kú lóye máa ń kàn. Okay. Another commenter Kékéké ọmọ ọba òun náà ní congratulations to you sir. Then Àríkẹ́ni Èkó say go. Okay o. Èmi ṣàmọ̀ wípé mọ̀kànmọ̀kàn báyìí lóye máa ń kàn. Oyè tó kára àwo ni ó ń bọ̀ wá kárẹ̀ ẹ̀dẹ̀. Ojú wa náà ni nígbà tó ń kíra MC lọ́jọ́ kìíní àná tó ń sọ pé MC ló lè ṣe, MC lọ̀gá wa, MC la fẹ́. Èpo ẹ̀pà MC ó ti dohun àìjírí fún àwọn ọmọ ẹgbẹ́ URT lẹ́nìí náà nìyẹn. Gbò bá tún dọ̀la àmọ́ àwọn nǹkan tán tún sọ nípa Tàfá Ségò it is well. Torí ilé ayé yìí kò sóhun tó lè ṣe tó fi lè tẹ́ aráyé lọ́rùn. Kọ́lọ́run kó ṣàánú ni. Ẹ̀yin èèyàn kí opinion ti yín ẹ máa bá mi fi sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí ayélujára Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí á gbé yín débẹ̀ from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Títí dìgbà míì ire o.